wọ́n kì ọ́ bí oníwọ̀fà ọgbọ̀n. Òkè tí rí mọ́ wọ́. Màá kì ọ́ bí ológun ẹrú, màá kì ọ́ bí oníwọ̀fà ọgbọ̀n. Òkè tí rí mọ́ wọ́. Ní ọ̀run. Jìgbìnì Ẹlẹ́dùmarè, arímọ̀ràn òde ọ̀run. Ìwọ náà. Ìwọ náà ní ẹbọra jìgbìnì táyé àtọ̀run wólẹ̀ fún ìwọ ni. Ọba. Aríran jùrán lọ́ba tí ń bá ní í ṣe tí òwò tẹ̀gán ọmọ èèyàn tó dá. Ọba tó ń gbàdúrà gbogbo orílẹ̀-èdè lẹ́ẹ̀kan oṣù káàárọ̀ káàsán kálẹ́ kábíyèsí kò sígbà tá a kí ọ tá a kí ọ. Àgbàlagbà oyè. Ó wọnú kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù. Ọba tó wọnú kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù tó sọ̀rọ̀ bí èèyàn. Tí Táíwò ń wá rí. Ọba tó ní máa wà bí èèyàn, tó ní máa sọ̀rọ̀ bí èèyàn, tó ní máa jẹun bí èèyàn, kí n máa wọṣọ bí èèyàn. Fún èmi ni. Ọba tó dá mi tí ò dá mi lẹ́ranko mo mà kí ọ. Báni ṣe. Ọba tó mọ̀ mí tó ti mọ̀ mí kí n tó mọnú ìyá mi mo kí ọ. Ẹnìkan gara ẹnìkan. Mo tún kí ọ nígbà tí mo wà láyé tí mo wà láàyè tán mo tún kí ọ. Ọba tí ń rọba. Ọba tí ń rọba lóyè, ọba tí ń fọba jẹ ẹ̀mí Ọlọ́run síwájú mi lórí ètò fún tòní. Ìmọ́lẹ̀ mi lọ́sàn-án. Ìmọ́lẹ̀ mi lọ́sàn-án, ààbò mi lọ́gànjọ́ òru mo tún kí ọ. Ọlọ́run síwájú mi. Ọlọ́run tó ń síwájú wa ní ìkànnì Kí rédíò àti TV tí ò jẹ́ aṣubú ara tí ò jẹ́ aṣubú ẹ̀mí àmọ̀ kí ọ. Èyí. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu látìgbà tá a ti bẹ̀rẹ̀ January wẹ́rẹ́ sọ́jọ́ tòní tí í ṣe ọjọ́ kẹrìnlélógún nínú ọdún 2022 oṣù kínní. Ṣùgbọ́n mímọ̀ ṣe wa kọ́ agbára wa kọ́ àánú la rí gbà ìdíre tá a fi ń kí ọ lọ. Atótó arẹ́rìí òde ọ̀run. Kùtùkùtù ọlọ́bàbà. Ọ̀rọ̀gọ̀ jígọ̀. Ìwọ náà ni. Ẹni ẹ̀jẹ̀ àkì. Ọba àwọn ọba. Tá a bá kàn tá a bá láàkì kò lọ́nà ní nǹkan kan. Jẹ́ àjọ sọ wípé ní gbogbo ọ̀nà. Ẹ jẹ́ àjọ sọ wípé ní gbogbo ọ̀nà ó ṣe é. Nítorí pé ó ṣe é fáwọn làwọn fi ń sọ pé ó ṣe o. Gbogbo ọ̀nà. Ẹ ṣé o. Bàbá. Ìmísí tó ṣẹlẹ̀ lánàá ò tí ì lọ kúrò lára mi ṣe mọ̀ pàná lọ́jọ́ ìsinmi tí gbogbo wa re ṣọ́ọ̀ṣì. Látà ń yọ sọ́bsidì lórí epo. Yọ sọ́bsidì mọ́ yọ sọ́bsidì ẹgbẹ́ àdúsọ́lọ́ yọ sọ́bsidì nínú ọ̀rọ̀ ayé mi àti yín ìdírè tá a fi máa kì í. A máa kì í ni nítorí pé òun náà kọ́ oore tó ṣe fún wa àti ipò tó Ọlọ́run ó tún ju Ọlọ́run lọ. Gbogbo ọ̀nà la fi máa yan Ọlọ́run bí sí aláwìyé ò ní sọmọ náà. Gbọ́ láìfù la fi wọlé lónìí nítorí pé ọlọ́wọ́ sẹ́lẹ̀ńsẹ́nẹ̀. Tá a bá kọ̀ tá a yan Ọlọ́run kò ná Ọlọ́run ní ìkankan láti gbókúta dìde kó máa yẹn. Ṣùgbọ́n nítorí pé ó ti fi èmi àti yín ó fún wa lẹ́nu ó fún wa lójú a fi ń rí ó fún wa lẹ́nu a fi ń sọ̀rọ̀. Imú wa fi ń gbòòrùn ohun tó dáa àti tí ò dáa tó bá jẹ́ tí ò dáa ni àkọ́fà mú wa ayé ti dáyé lo máàsì. Tó bá wá jẹ́ tó dáa ni a ṣe kí ni a pàṣífù ó dùn yẹn nínú wo dùn pé aroma ìmọ̀ make sense oúnjẹ make sense ó dùn láì tí ì jẹ́. Alágbádá iná. Ọlọ́run ní í jẹ́ bẹ́ẹ̀ alágbádá náà aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ògbé mọ́níjà kẹ́rù òbò oníjà pátápátá ọlọ́funfun alágídígbò. Ọba tí fọba jọba tí rọba lóyè. Ọlọ́run àwọn ọlọ́run. Ọlọ́run àwọn ọlọ́run ni ọba tó jẹ́ pé tó bá pa báyìí kò sẹ́ni tó lè jí tó bá sì jí ẹni tó lè pò sí. Èdè nínú èdè. Èdè nínú èdè. Àṣẹ. Àṣẹ nínú àṣẹ. Méjèèjì sókè. Ohùn nínú ohùn tó ń gbé ohùn mì tó wá fún èmi láṣẹ láti máa fohùn náà dára láti máa fi sọ̀rọ̀ mo kí ọ. Jesus is alive. Nítorí pé wà láìfù náà làwa náà ṣe wà láìfù nítorí pé ọba ìyè ni ìyè ló wà kò lè kú. Ayé náà ló wà olórísun ìtura. Ayé náà ló wà ọba tó dákú tí kú ó lè pa. Ayé náà ló wà ọba tó lóyún ara rẹ̀ tó gbẹ̀bí ara rẹ̀ tó sọra rẹ̀ lórúkọ. It's alive, amen. It's alive. Jesus is alive. Forever is alive. Ṣé gbogbo yín lẹ mọ orin èmi ìbálẹ́gbẹ̀rún? Àjọ kọ́ ni nítorí pé àwọn ìbálẹ́gbẹ̀rún arán láti fi yin Olúwa ògo ní forúkọ Ọlọ́run Olódùmarè.
You are going to leave your sin. Àjọ kọ́ ni àjọ yìí ṣe rí ní ìkànnì àwa máa ń ṣe kankan táwọn kan yìí ṣe. Àwọn kan sì tún máa ń ṣe torí pé àjọ mọ orí Ọlọ́run ni. Another one forward. Kí ló tá a máa ń ṣe náà ni wípé a máa ń fi ayọ̀ ìdùnnú wa máa ń fi hàn ní gbogbo ìgbà nítorí pé kò sáàyè fún ròdùn ní ìkànnì Green Radio and TV. Ẹ̀yin ẹ̀sùn sẹ́yìn tí. Ṣé ẹ rí tí wọ́n bá ti ń gbé bọ̀ bọ́yọ̀ ń gbé bọ̀ ò ń gbé bọ̀ kí náà ló ń gbé bọ̀ ò ń gbé dídì bọ̀ ò ń gbá sọ̀ bọ̀ ò ń gbọ́ tẹ̀ bọ̀ ò ń gbé ròdùn bọ̀ ò ń gbé gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ò ń gbé bọ̀ tó o bá kàn ti dẹnu géètì wa gbà ìyẹn ni pé o ti rì í mọ́lẹ̀ ó wọnú ìkànnì wa báyìí ayọ̀ ni. Ìṣẹ́gun oore. Bẹ́ẹ̀ ni àwọn ò bá lẹ́gbẹ̀rún ahọ́n. Yóò máa tó. Ijó ni àjọjò ni o bẹ́ẹ̀ ijó mi ò ní bẹ̀rẹ̀ ètò. Ní hallelujah méje sí ọba àwọn ọba. Hallelujah. Lọ́ba lọ́mọ ọlọ́dún yẹrawò ayẹrawò kérésì àtúnyẹrawò nú yẹmi àti àtúnyẹrawò lẹ́yìn níyì àtúnyẹrawò lásìkò a sì wà ní iyì àti ìparí ọdún. Mo bá tún jẹ sàn. Orí létí ẹlẹ́ṣẹ̀ iye àti ìlera. Ó sọ̀rọ̀ òkú gbòòrà o. Ó gba ẹ̀mí títún ara mi. Oníròbìnú jẹ́ ayayọ̀ ọ̀gbàlà torí nǹkan míì kan Ọlọ́run ṣeun fún wa. Ó ní nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ̀yin Olúwa. Ó sọ̀rọ̀ òkú. Nítorí pé gbogbo rògbòdìyàn tó ń lọ lórílẹ̀‐èdè lágbàáyé nípínlẹ̀ ní gbogbo òlú lágbàáyé lápapọ̀ kò jọ hàn lójú èmi àti ẹ̀yin Olúwa. Ẹ̀yà ayọ̀ òtò ṣí sí ìdájọ́. Àní nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ jẹ́ á yìn Olúwa. Nítorí pé rògbòdìyàn tó ń lọ lórílẹ̀‐èdè lágbàáyé nípínlẹ̀ níjọba àbílẹ̀ lágboolé kọ̀ọ̀kan kò hàn lójú èmi àti ẹ jẹ́ á yìn Olúwa. Nítorí pé gbogbo tó ń lọ nínú ìdílé kọ̀ọ̀kan kálukú ni ó rí wí kálukú ni ó rí sọ ṣùgbọ́n ṣé rí aṣọ yìí ìhòòhò ẹ̀dá tó ń bò kéré nítorí pé kò tún wá hàn lójú wa ẹ tún jẹ́ á yìn Olúwa ẹ jẹ́ á yìn nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró lálẹ́ ìdí rèé táwa fi ń yìn lórí ètò wa Ayé Obìnrin. Afọ́jú olùgbàlàdé àyàrá fún ayọ̀. For fire now. Somebody shout hallelujah. Ẹ jẹ́ máa kí wa káàbọ̀ sí ìkànnì Green Radio and TV lẹ́ẹ̀kan sí lórí ètò yìí ètò wa Ayé Obìnrin. Pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọ yín olólùfẹ́ yín. Ẹ rí i pé láàrin ìṣẹ́jú mẹ́wàá gbáko la fi yin Ọlọ́run ó tó bẹ́ẹ̀ ni. Ẹ̀jẹ̀ rẹ̀ ṣe fún mi. Ẹ gbọ́ Yorùbá bọ̀ wọ́n sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ìjìnlẹ̀ inú mi á mọ̀ dùn pé mo jẹ́ ọmọ Yorùbá Ọlọ́run gbọ́ fọ́tún mi sí. Òun ló bá. Yorùbá ní ẹni tá a ṣe lóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó bẹ́ gidi náà oore gbèjé tó bọ̀ lẹ́yìn tí ò mọ̀ ni. Bẹ́ẹ̀ ni ìyẹn ni wípé ká máa yin Ọlọ́run ni tá a bá ṣe wá lóore ká máa yin ọ̀dà nísìn èmi lè fún yín lówó ẹ̀yin lè fún mi lówó mo lè fún yín láṣọ ẹ lè fún mi láṣọ kódà mo lè bá yín ṣiṣẹ́ ẹ lè bá mi ṣiṣẹ́ ṣùgbọ́n ṣé mo lè fún yín lẹ́mìí mi. Kí ọwọ́ méjèèjì sókè bọ́. Ọlọ́run tó ṣe kíni tó ń fún wa lẹ́mìí tá a fi ń mí. To the Lord. Tó tún wá rán ọmọ rẹ̀ kan ṣoṣo Jésù Olúwa wa yìí pé wọ́n ṣáà lọ ṣe kíni lọ kú fẹ́ ṣe aráyé ṣèmi wá lè kú fún yín ni. Òun ló bá o Jésù. Ìdí èyí táwa fi gbogbo yẹn là wá rọpò ní ìkànnì láàárọ̀ pé ẹ gbọ́ àwọn ò gbọ́dọ̀ má máa yìn á mọ yín ni á ti yìn Ọlọ́run àti kí Ọlọ́run á tún wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì yìí. Ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ̀yin pàdí wa ẹ̀yin bẹ̀sí wa ẹ̀yin kí tún ní kí n pè náà ẹ̀yin fans wa. Ṣe níwájú ẹ̀. Akíyín nítorí pé àwa náà kọ́ ẹ̀yin gangan ni.
ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá lórí YouTube ní lórí Facebook ní lórí status ní lórí IG ní ẹ̀yin gangan ni o ẹ̀yin gangan ni ayé obìnrin ẹ̀yin gangan ni King Radio and TV èmi máa ṣàlàyé pé ẹ̀yin lolúwa fún mi láyọ̀ ẹ̀yin láyọ̀ Ọ̀yọ́ ẹ̀yin lọ́mọ wọn lọ nílẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ ni tí ò bá sí ẹ̀yin kò sí àwa ẹ̀yin gangan ni èjìká tí ò jẹ́ ká sọ yẹ ẹ̀yin gangan lòṣùká tí ò jẹ́rù ó dànù akínyìn láṣẹ Èdùmàrè ibi tẹ́ ti ń wọ̀nù àgbà náà ní wọbẹ̀ láṣẹ Èdùmàrè ẹ máa wín ni ẹ̀ ní tọrọ. ẹlẹ́rù ní mo gbèjà. tún gbé ọwọ́ méjèèjì sókè fò sókè pariwo èṣù yìí. ọlọ́ọ̀ èṣù ti padà ya wèrè tó yà gan kò ní límìtì ó ya wèrè níkànnì tiwa ó ya wèrè ní orílẹ̀-èdè wa ó ya wèrè lágbàáyé torí yóò padà ya wèrè ní àṣírí rí òní ìbò yóò mọ̀ ọ́tún ni. ọlọ́run ò ní jẹ́ bí mo rò fọ́ bí mo sẹ́bà mo yálé òní fa babaláwo dájọ́ mẹ́ta mo yálé oníṣègùn dájọ́ méje ọjọ́ méje tó pé ikú wọlé máa. kò sọ́ba bí ọlọ́run kò sọ́ba bí rẹ̀ ìdí rèé tá a tún fi ń kí wa lẹ́ẹ̀kan sí i pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín jùjùjù Olúwafúnmiláyọ̀ tèmi ọmọ bàbá òye níranlẹ̀ Ìbàdàn èmi láyàmọ lọ́yọ̀ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ títà tìbà Ìbàdàn ní mi Ìbàdàn níran mi Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ náà tún wá mẹ́rú àwa mẹ́rú àfi ṣe kíni àfi máàkì wọn dànù lójú ogun ṣe é mọ́ ọmọ ní ẹ má wọ́n ẹ̀mí ìjọ. mo kí n kábọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yín ètò wa ètò ayé obìnrin ṣé dáadáa lẹ́wà ẹ gbọ́ weather for the two láwà yẹn mo sọ bẹ́ẹ̀ náà láàárọ̀ ṣùgbọ́n iṣẹ́ ẹni báyìí ní iṣẹ́ ẹni. kí ló ń tí mo mú wá fún wa lórí ètò fún tèmi. àní kí ló ń táyọ̀ Ọ̀yọ́ mú wá fún wa gangan fún tèmi lórí ètò wa láàrin ìṣẹ́jú péréte. ohun tí mo mú fún wa lórí ètò fún tèmi òun náà ni mo pè ní àmúyẹ obìnrin rere àmúyẹ àwa obìnrin rere gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yìí pé orí ètò tàwa náà la pè ní ètò ayé àwa obìnrin. tí mo sì mọ̀ wípé àwọn obìnrin tá à ń gbọ́ obìnrin rere ni wá. inú wa dùn pa ajó obìnrin bínú tèmi náà ṣe ń dùn pé mo jó obìnrin tí n bá tuntun lé ayé wa obìnrin mo fẹ́ wá obìnrin máa ń gbádùn pọ̀. àgbowó ọbẹ̀ àgbowó aṣọ àgbowó ogbó àgbowó àwo. bẹ́ẹ̀ ni báwọn ìyá wa ṣe gbà nìyẹn àdẹ̀ ní í ṣe kí ni àníṣe aláì má gbà á máa gbà ní Bọ́lá náà tún máa rí òun náà tún ṣe kí ni òun náà tún san. ẹ má jẹ́ atara wa jẹ́ owó obìnrin èèyàn ò lè san tán ẹ sanwó wa títí tẹ́ fi dàgbà dògbò tẹ́ fi ṣe kí ni tẹ́ fi rebi àgbáre ni táwọn bá tún wá ṣe kújẹ àwọn ọmọ wa ni ó tún san yòókù. ṣé wàá rí i pé obìnrin ṣe kí ni ayé obìnrin dá inú mi dùn pé mo jó obìnrin God I thank you. ọdẹ yìí mi ká olókun. ṣùgbọ́n tá a bá wá jóbìnrin ṣe mọ̀ pé ó yẹ ká ní àwọn àmúyẹ kan. kí ni àwọn àmúyẹ ọ̀hún tó wà fún àwọn obìnrin rere láti ní àwọn àmúyẹ tó jẹ́ wípé tí wọ́n bá sọ wípé àmúyẹ obìnrin rere tá a bá kà lé ní tá a kà léjì tá a kà mẹ́ta a lè dórí ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n fi ní ìyá alágbájá nírú wàyí sísá alágbájá irú wàyí lónìí. àdúrà yìí o. àmọ́ mi lágbájá gangan ìwà wọn nìyẹn. tí wọ́n di wọ́ọ̀dù tẹ̀ sínú. gbogbo aláboyún ilé tó di wọ́ọ̀dù ẹsẹ̀ sínú àrò kí ń ru tiẹ̀ kó má sọ ọjọ́ ìkúnlẹ̀ yóò ní bọ́ sí nira. ọjọ́ ayọ̀ ni ó jẹ́ ọjọ́ aleluya ni ó jẹ́ àgbóyà àgbóhun ọmọ àtúgbóhun bàbá. ilẹ̀ máa bímọ. gbogbo yín pátápátá lẹ máa bímọ yè láṣẹ Èdùmàrè. yàgbẹ́ lọ. ẹ jẹ́ ní gbogbo wa la máa bímọ yè torí pé kí ni àwa náà lóbìnrin táwọn kan bá wà táwọn ní ẹ̀yìn tí àwọn lóyún nù ni kò sí bá a ṣe lè wà á rí ní àwọn èèyàn wa kan sí méjì tó ṣe kí ni tó wà ní ipò ìbímọ kọ́lọ́ ń bá wa jọ kó bá wọn kó ti ọjọ́ ìkúnlẹ̀ wọn ní ọjọ́ ìrọ̀rùn. múre ilé ayé. láti ilẹ̀ tó fi dókè òkun mò ń sọ. tó bá ti dénú ìyá rẹ̀ ló ti bẹ̀rẹ̀ láàánú. kí ni ohun àwọn àmúyẹ tó yẹ káwọn obìnrin ó ní pàápàá jùlọ àwa àyàwó ilé àbí kí láwọn àyàwó tó ń bọ̀ lọ́nà kò tiẹ̀ sóbìnrin tí ò gbọ́dọ̀ má ní àmúyẹ tó dáa lóòótọ́ ẹlòmíà ní tá a bá sọ̀rọ̀ nípa àmúyẹ pé ká lámúyẹ kóbìnrin ní àmúyẹ ohun rere tó dáa bẹ́ẹ̀ ni àmúyẹ ohun rere àkọ́kọ́ ni ara àwọn àmúyẹ ohun rere náà ní pé ẹlòmíà ní
àwọn lámúyẹ náà ara mi ṣe kí ni ara mi mo bí n bá wọṣọ bóyá mo wọ English dress ni ó lọ bóyá mo wọ native ni ó make sense àwọn lámúyẹ aṣọ wò lọ́pọ̀lọpọ̀ ọgbà kan gan bẹ kéèyàn ọmọ dáa lójú kọ́ mọ́ fáìn lójú rárá kọ́ dáa níwà ọmọ pé pọ̀ ṣé ẹ ráwọn àmúyẹ tèmi sọ èmi ò sọ ká wọṣọ èmi ò sọ ká wọ bàtà èmi ò sọ ká gbé designer bags o ṣùgbọ́n àwọn àmúyẹ tí mò ń sọ ẹ máa bá mi ṣe kíni ẹ máa bá mi follow mi gẹ́gẹ́ sí gẹ́gẹ́. Kí ni àwọn àmúyẹ àkọ́kọ́ tó yẹ kí obìnrin ó kọ́kọ́ ní? Kí ni àwọn àmúyẹ àkọ́kọ́ tó yẹ kí obìnrin ó kọ́kọ́ ní tó yẹ pé bóyá láti ní pé mo ń lọ ilé ọkọ ni o àbí mo ti wà nílé ọkọ ni o àbí mo ń prepare ni o àwọn àmúyẹ àkọ́kọ́ tó yẹ kóbìnrin ó kọ́kọ́ ní òun náà la pè ní ìmọ́tótó. Ṣé ẹ mọ̀ pé àwọn ìyá wa àwọn bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n sọ pé ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ́ ṣe ń borí ooru. Ìmọ́tótó yẹn ṣe pàtàkì. Ìmọ́tótó ṣe kí ni ó ṣe pàtàkì. Àwọn bàbá wa náà ló tún sọ wọ́n ní pé afínjú wọjà àwọn arìngbẹ́dẹ́kẹ́ ọ̀bùn wọjà àwọn apàṣẹ ọ̀bùn ṣọ̀ṣọ̀ ni ó rẹrù afínjú wọlé. Ọlọ́run má ṣèmi lọ́bùn tèmi. Àkọ́kọ́ àmúyẹ ni pé kí obìnrin dáa kìí ṣe kó wá di adáǹtamọ́dánlé o ká dáa bá a ṣe rẹwà níta tá a dáa níta tá a ní títà wò pé àtónítóní fínífíní madam bẹ́ẹ̀ náà ló ṣe yẹ ká jẹ́ nílé nítorí pé àwòkọ́ṣe rere gangan àwa obìnrin ara wa ló ti bẹ̀rẹ̀ nítorí pé àwa lolùkọ́ àkọ́kọ́ táwọn ọmọ wa wò. ló dífá fún mi sí kírun wa yìí. ọ̀rọ̀ yìí ló dífá fún mi tí mo fi mú wá sí ìkànnì Kiru Radio and TV pé ẹ jẹ́ ká sọ lẹ́ni tí jẹ́ ọjọ́ 24 nínú oṣù kìíní nínú ọdún 2022 lẹ́yìn ikú Jésù Olúwa wa. Mr. Funmi ẹni tára yé di rò pé kò lè pàgọ́ o tó ṣe bẹ́ẹ̀ rí ọdún wọn lọ́hùn Àyìndé Àgbàjọlọ́lá. Àmúyẹ lẹ́ẹ̀kejì tó tún dáa fáwọn obìnrin láti ní òun náà ni wípé ká kọ́ṣọ̀nà ara wa ká kọ́ bí wọ́n ṣe máa ń jẹun níta àti nínú ilé. Àwọn obìnrin kan bẹ tó jẹ́ wípé ṣe rí ọwọ́ báyìí ẹlòmíì ò kọ̀ láti mú ọwọ́ báyìí á fi símú ọwọ́ yìí náà látún wá fi sẹ́nu ó tayín nìyẹn oníbi tí toothpick wà. Ṣe rí àwọn àmúyẹ kan bẹ tó jẹ́ pé kò sí ni ó di dandan ká ní àwọn ọkọ kan bí àwọn wà kan bẹ tó jẹ́ pé táwọn ọmọ wa bá wù àwọn ọ̀wá yìí táwọn ọmọ wa bá wù lọ́kùnrin táwọn ọmọ wa bá wù lóbìnrin ó yẹ ká bá wọn wí àwọn obìnrin kan bẹ wọn ò fi ṣèkà wọn ò fi ṣèké ẹ̀rẹ́ lómi ó múra from head to toes ní ẹ máa wò pé wow woman yìí túṣe woman yìí standard woman yìí make sense woman yìí gallant woman yìí beautiful ẹ̀rẹ́ àwọn òyìnbó tí mo ṣe kíni tí mo ṣẹ́ sílẹ̀ láti ṣe kíni láti fi gbé ẹwọ obìnrin náà lẹ́sẹ̀ ṣùgbọ́n ẹ wá jẹ́ kó nìkan dá wà imú iná ni a máa ti ka bọ́mú ni nǹkan bá dàbí títí ò dání ẹ jẹ́ ká kọ́ bọ́n ṣe ń wùwà nínú nípa jíjẹ mímu àti ohun tá à ń ṣe nípa tara wa gangan ìyẹn jẹ́ lẹ́ẹ̀kejì. gbàtí màmá mi tata lọ́jà wó lọ. àmúyẹ lẹ́ẹ̀kẹta ṣe ń dè àkọ́kọ́ ká mọ bá a ṣe ń àkọ́kọ́ ká mọ bá a ṣe ń múra ní ìmúra yìí pé ká ní tì nílé ká dẹ̀ ní tì lé ìta ẹlẹ́ẹ̀kejì òun náà ni mo sọ wípé ìhùwàsí wa nípa jíjẹ níta àti nínú ilé ẹlẹ́ẹ̀kẹta ìwẹ̀wẹ̀ ohun wá rèé o ẹlẹ́ẹ̀kẹta tó tún yẹ àmúyẹ tó pa dandan tá a gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí obìnrin tí ó jẹ́ olùkọ́ àkọ́kọ́ fún àwọn ọmọ wa ẹlẹ́ẹ̀kẹta ni wípé ká mọ bí wọ́n ṣe é dúró ká mọ bí wọ́n ṣe é wọṣọ ká má fi yellow ká má fi combine green ká má mú green ká má fi combine red ṣe ráwọn kọ́lọ̀ ẹ̀ wọ́n pa nǹkan kan ní kọ́lọ̀ rayọ̀ tàbí kọ́lọ̀ block àbí kí ni wọ́n máa ń pè é ó ti yá wọn ọlá àwọn ló ní láǹsà yẹn ṣùgbọ́n tá a bá fẹ́ blọ́ọ̀kì àwọn colours wa ó lójú bá a ṣe lè ṣe é. ó jẹ́ yín máa yé. ṣé ẹ ráwọn ẹ̀dá kan bẹ tó jẹ́ pé wọn ò lè fìdí ìgò kọ ó ṣùgbọ́n àwọn kan sì bẹ tó jẹ́ pé wọ́n lè fìdí ìgò kọ wọ́n kà níwọ̀nba tó jẹ́ pé ìka mọ́yàn mi jẹ ni mo ṣáàkà ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ìdúró wọn tẹ́ ẹ bá rí ìmúra wọn wọn ò ní púpọ̀ ṣùgbọ́n ìwọ̀nba nǹkan ni wọ́n bọ́ ṣe máa ń nàkẹ́ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa nàkì múra wa ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa dírẹ́sì tó jẹ́ pé àwọn èèyàn gáàrí wa gan-an rò pé woman yìí wọ́n ló kúkú mọ iye aṣọ tó nínú wardrobe ọmọ pé kò ju 5 kò ju 6 lọ ṣùgbọ́n máa rò pé ó ní tán nígbà tó mọ bọ́n ṣe máa ṣe kíni bọ́n ṣe máa ń mú aṣọ tán ṣe máa ń mú àwọn colours yẹn bọ́n ṣe máa ń wọ̀ wọnú ara wọn. ẹni abínibí ti ń dà ọ́. ẹ má jẹ́ ká máa múra tí wọ́n wà wò wáyé pé ẹ rí nǹkan aró oko Ìbàdàn ẹ wá Ìbàdàn ń ṣaró oko
Ìbàdàn tún ṣá make sense. Ìbàdàn ṣe kí ni Ìbàdàn make sense. Ìbàdàn gallant. Tó bá sọ nípa àmúra, tó bá sọ nípa àmúyẹ Ìbàdàn rèé number 1. Àwọn ọmọ Ìbàdàn ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o àgbàgbé. Ìbàdàn ni bẹ́ẹ̀ ni. Ìbàdàn maramu, Ìbàdàn lámú yon rere, Ìbàdàn lámú yẹ ká wọṣọ Ìbàdàn lámú yẹ ká ṣe kíni ká dúró déédéé láàrin ẹgbẹ́ Ìbàdàn. Ẹ má jẹ́ kán pẹ̀lú wa bóyá Èkìtì Oǹdó ni o àbí Iléṣà ni àbí Jẹ̀bú ni àbọ̀yọ̀tàn. Ẹ má jẹ́ kán pè wá láròkù. Ẹ jẹ́ kó yá pé kò sílùú tá a lè jọmọ ọbẹ̀ a ṣe kíni àmàràmú. àfàìmọ̀ níṣe ni ẹ̀ṣẹ̀ ní tó bá ní dárò ọmọ aráyé àwọn yẹn ṣe é rú àmọ́ ṣe ẹ̀rẹ́ bọ́ àlàròká èmi ò rí babaláwo ẹ̀ tó lè rúra ẹ̀mí. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọ Odùduwà mo mọ̀ pé wẹ́ńjẹ́ oògùn ń jẹ́. Àmúyẹ èyí tó tún fọ́lọ́ rẹ̀ gẹ́gbó nígbàgbọ́ pé ń bá mi lọ bí mo ṣe ń sọ bí mo ṣe ń ṣàlàyé ẹ̀ fún wa. Àmúyẹ tó tún fẹ́ dàbí rẹ̀ náà nípa ọ̀rọ̀ sísọ. Ọ̀rọ̀ sísọ yìí náà ni ṣe ráwọn ìyá wa àwọn àǹtí wa kọjá láwọn àǹtí wa kan bẹ tó jẹ́ wípé tí wọ́n bá sọ ọ̀rọ̀ ẹ máa ní bígbà kí wọ́n mú ètè wọn báyìí kí wọ́n fi kàn yín létè ni. Wọ́n gbé Yorùbá kalẹ̀ wọ́n á gbé kalẹ̀ lọ́nà tó ṣàrà ọ̀tọ̀. Wọ́n á mú òyìnbó wọn náà wọ́n á gbé kalẹ̀ lọ́nà tó ṣàrà ọ̀tọ̀. Wọn ò ní máa fi dúró wọn ò ní máa dàmọ̀dì. Ṣé wá ráwọn ọ̀rọ̀ tí mo tún ṣàlàyé àti sọ fún wa lélẹ̀. Àwọn ọ̀rọ̀ tí mò ń gbìyànjú láti jẹ́ kí a mọ̀ òun náà ni wípé ká lè control anger wa. Ìyẹn ni pé ọmọ àlè èèyàn ló ń rínú tí òun bí. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn náà lọ́dẹ̀ tún sọ wípé ọmọ àlè èèyàn náà ń bẹ̀ tí òun gbà. Ẹ má jẹ́ atara wa jẹ tí wọ́n bá sọ nípa ìbínú ká bínú. Bíbélì náà sọ pé ká bínú ṣùgbọ́n ká má ṣe ṣẹ̀. Ó ní ká má jẹ́ kí òòrùn kó wọ̀ bá ìbínú wa. Lóòótọ́ kò sẹ́ni tí ò ń bínú o. Èmi mi ò ń bínú àmì good Christian gbàgbé kò sẹ́ni tí ò ń bínú. Ṣùgbọ́n tí inú bá ń bí wa ká máa control anger wa á dáa ká má wulẹ̀ sọ̀rọ̀ ju ká wá sọ̀rọ̀ kán wá rò pé kí ló dé mọ́mi lágbájá ṣe wá rí báyìí ṣé o bẹ́ẹ̀ ṣe rí lélẹ̀ mo pity o. ṣé ẹ rí nípa ọ̀rọ̀ ẹnu wa nígbà míì ó tún máa ń jẹ́ kí àwọn èèyàn wò pé àǹtí fine ìwọ́dẹ̀ máa ro ààrẹ pé ṣé o fine ni kí ló wà lára mi mélòó lára mi ò fine náà ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu tó bá sọ̀rọ̀ ní àǹtí ìṣàmúṣà láìta àǹtí ìbá sọ̀rọ̀ kò ń ṣèwọ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ní nítorí pé Yorùbá ní ẹ má bínú pé mò ń pòwe èdè Yorùbá la fi ṣètò yìí Yorùbá sọ wípé ọ̀rọ̀ tútù báyìí ó máa ń yọ obì nínú àpò ni ẹ̀rí tí àwọn bàbá yẹn táwọn ìyá yẹn bá kí àwọn bàbá wa tán kí àwọn bàbá wa títí àwọn bàbá wa lè mú obì wọn lè mú owó nínú àpò pé aya mi ọ̀pẹ̀ lọ́dẹ̀ mi ò ní dààmú wá fún un ọ̀rọ̀ burúkú sì máa ń fa ìdáyọ́nú akọni èmi ló sọ̀rọ̀ sí báyìí mú ìdá ìgbọ̀n ìyẹn láyé àgbà wọn bàbá wa láyé ìgbà wọn ìyàwó ẹfúnṣẹ tá a ní wúrà ayé ìgbà yẹn wọn ní ọ̀rọ̀ burúkú á fa ìdáyọ ọba tàbí ológun tó bá jẹ́ adarí ó lè fa ìdáyọ abẹ́ni ẹnu pé irú ọ̀rọ̀ wo lọ sọ jáde inú gbòòrò ẹnìyẹn ni pé Yorùbá gan ka ọ̀rọ̀ wọ́n ka ọ̀rọ̀ sí wọ́n ka ọ̀rọ̀ kún. láwọn nínú bá mi rí mo bẹ̀ yín ẹ má bàjá ẹ jẹ́ káwa náà ó sàn ṣòkòtò ẹ ṣe jẹ́ ká fáwọn sáyé ẹ̀ káwa náà tẹpá mọ́ṣẹ́ ìbùkún Olúwa ní mú nìlà lára ìṣe tàbí o. kọ́mọ̀jẹ̀ káwọn rẹ́nu ráyè láti lè sọ̀rọ̀ pé kí lọ́kàn ju àwọn ayẹlẹ́ àwọn ẹ̀. Abíbọ̀rí máa kọ́kọ́ bàbá ńlá ọ̀kan jù wá. Àmúyẹ tó tún tẹ̀lé gẹ́gẹ́ bí obìnrin rere gẹ́gẹ́ bí obìnrin alálùbáríkà gẹ́gẹ́ bí obìnrin tó fi ń ṣàdúrà fóbìnrin àmúyẹ tó tún tẹ̀lé rèé kí náà làmúyẹ tó tẹ̀lé òun náà ni wípé ká ní ìtẹ́lọ́rùn pẹ̀lú tọ́lọ́run bá ṣe fún wa àmúyẹ lè má wà important o ká ní ìtẹ́lọ́rùn pẹ̀lú tọ́lọ́run ọba ṣe fún wa ká máa gbìyànjú láti dunnú sí nǹkan ọmọnìkejì ká máa fi ọkàn wa balẹ̀ yìí pé Ọlọ́run á ṣe lọ́nà àrà ọ̀tọ̀ ni lè máa ròyìn pé ìgbà wo ni á ṣe ká má jẹ́ kínú owó máa bàjẹ́ nítorí pé táwa fẹ́ ṣe ọmọnìkejì wá ṣe àwọ̀ wá tí ì ṣe
mo láìkí orin pàṣókun ó ní bàbá ló sọ pé kí n jẹun sókè àwọn aláìmọ̀kan wọ́n ṣe bí òpè ni ẹ̀yin gẹ́gẹ́ pọ̀ lọ́hùn kó lè gba yín lọ́la o ẹ̀bọ́n níre yọ kíre yín lè tẹ̀ yín lọ́wọ́ jẹun sókè mo padà rántí orin náà ìyẹn ni pé tá a bá bó níre yọ ire tiwa náà tẹ̀ wá lọ́wọ́ ni ẹ má jà ṣẹ̀tanú ẹ má jà ṣe kò kàn mí kí ló kàn mí kí ni wọ́n gbé tí wọ́n gbé ẹ má jà ṣe kò kàn mí táyé ò ní bímọ tiẹ̀ mọ́ ti Kẹ́hìndé o Ìdòwú ò ní lọ́lá tiẹ̀ mọ́ ti Àlàbá ìgbà tó Ọlọ́run bá ní wípé ayẹ kálukú ní ayẹ kálukú orí Ọlọ́run àwa má rìndì ni àkọlé ni àralẹ̀ ni àramọ́tò ni àbímọ ni aṣọ mèremère nínú ayé Ọlọ́run ló ń ṣe nígbà tó jẹ́ pé àtẹ́lẹwọ́ tiwa ìgbà tá àbá tí àkúkú sùn àjíká sùn sílẹ̀ kálukú ló ń lo oko ṣẹ́kan àbí kejì ẹgbà Ọlọ́run gbọ́ aṣọ rere fún wa. ó ṣe mí ara rẹ̀ ó ló ń ṣe o tẹ́ni máma ní ọ̀dàmọ́ tẹ́bá ò fẹ́ ìṣe síkìrù tẹ́ ò bàrẹ́ nígbà. àmúyẹ tó tún dáa tí ó dáa fún àwọn obìnrin rere òun náà ní ká jẹ́ olùsìn tòótọ́ yes ká jẹ́ olùsìn tòótọ́ either you are a Christian or Muslim ká jẹ́ olùsìn tòótọ́ ká máa mú ọkàn wa ká mọ̀ pé Ọlọ́run yìí kan ṣoṣo la jọ ń pè ká jẹ́ olùsìn tòótọ́ ṣé bá a ṣe ń Bíbélì tá à ń gbé Kùránì náà tá à ń wò pé Jésù yìí ni o ànábì yìí ni sallallahu alaihi wasallam ṣé bá a ṣe ń kì í lójú ayé náà là ń kì í lẹ́yìn. owó ta yín sí lọ́wọ́ ọba àmọ́ láì ṣé bá a ṣe ń ba rúbúrúbú síwájú tẹ́ḿpìlì Ọlọ́run tá a ṣe ń ba rúbúrúbú síwájú àwọn àfáà sínú mọ́ṣáláṣí sí òde alásàlátù gbogbo ṣé bẹ́ẹ̀ náà là ń ṣe nínú ọkàn wa ẹ jẹ́ á jẹ́ olùsìn tòótọ́ ká jẹ́ olùsìn tòótọ́ nínú àti pọ́n ṣe mọ́ nínú ní ara wa gbà olùsìn tòótọ́ ni mọ́mi lágbájá ṣe rí jàlábí àwọn àbíborun wọn kó tótótó ni olùsìn tòótọ́ ni sísá lágbájá sísá ò lè tinú báàgì ẹ kọ mọ́ bàbá bó tiẹ̀ jẹ́ ní testament wa bá ń bẹ̀ ni ṣé bẹ́ẹ̀ náà lórí inú wa. tẹ́bá ò fẹ́ ìṣe síkìrù tẹ́ ò bàrẹ́ ní bára yín sọ̀rọ̀ tẹ́ ò mọ̀ bára yín lẹ́yìn tí o ó ní tẹ́bá rí bí wọ́n lọ́wọ́ ẹ̀ sábẹ́ ìjẹ́ mọ́ wọ́n. ara àmúyẹ tó tún kù tá a fẹ́ tún bá ara wa sọ lórí ètò yín ètò wa yìí obìnrin bó bá jẹ́ pé ìṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni òun náà ni mo tún pè ká jẹ́ abiyamọ ká ní ọkàn abiyamọ jíjẹ́ abiyamọ yàtọ̀ sí ní ọkàn abiyamọ gbogbo obìnrin labiyamọ gbogbo obìnrin pátá òun labiyamọ ọmọ tá a bí lẹ́ni tán ní kí labí tán ní àyàwó wa labí abo labí èmi àti ẹlẹgbẹ́ nítorí pé tó bá yá òun náà dàgbàdàgbà á ṣe tí mò ń ṣe bẹ́ẹ̀ ni ká jẹ́ olùfọkànsìn tòótọ́ ká wá tún jẹ́ abiyamọ tòótọ́. kí ló ń tà ń pè lábíamọ tòótọ́ abiyamọ yàtọ̀ sábíamọ tòótọ́ ẹ rí pé passion tòótọ́ yẹn wà ń bẹ̀ abiyamọ tòótọ́ ni wípé kò dìgbà tó bá jẹ́ wípé ọmọ tí mo fi inú mi tí mo fi bí òun ni màá ṣe dáadáa sí àtọmọ ẹni àtọmọ ọlọ́mọ ẹ jẹ́ ká máa ní wáyé lọ́nà kan wá pé ọmọ wa ni wọ́n bẹ́ẹ̀ ni ká jẹ́ abiyamọ tòótọ́ ní gbogbo ọ̀nà ká jẹ́ abiyamọ tòótọ́ ní gbogbo ìgbà ní ìṣẹ́jú àti gbogbo tá a bá ń fi inú wa rò pátá ká máa ní lọ́kàn wá pé abiyamọ tòótọ́ ni nítorí abiyamọ tòótọ́ ó yàtọ̀ sí abiyamọ. ẹni bá fẹ́ rú. àwọn kan tiẹ̀ tún sọ wípé abiyamọ yàtọ̀ sábíagbá wọn láwọn kan bí abíagbá ni wọ́n ẹ̀rẹ́ lómi lóòótọ́ ná kò sí béèyàn ṣe lè ṣe kódà kó bímọ 9 kó wá jẹ́lẹ̀ kẹwàá ló lóyún ẹ̀ tó wá bí tó gbé ní kókó èyí mọ́mọ́ pọ̀n bẹ́ẹ̀ ni ọmọ mi àsùn lọ báyìí á sorí báyìí ni gẹ́gẹ́ bí ẹni tó sì jẹ́ pé ibi tó ń lọ bóyá ń rọ̀ṣì lọ síbi iṣẹ́ àbí kankan tó ń gbé lọ kírẹ́ẹ̀chì àmàdámẹ́ tó rí ọmọ ṣe ìyẹn yàtọ̀ ṣùgbọ́n àwọn abiagba kan bẹ tó jẹ́ pé wọn ò wulẹ̀ náà ní ọmọ ni wọ́n sì pera wọn lóbìnrin. wọ́n á ní kọ́mọ tó jogún àwọn ọ̀jọ̀gbọ́n kí ló wà nú ayé ọ̀nà ẹ dákun ẹjọ́ torí Ọlọ́run kọ́mọ ṣe tiẹ̀ kí n ṣe tèmi nígbà bá ti fún ọ lówó oúnjẹ owó skul rẹ bàbá rẹ ti sẹ́ńdì ẹ̀ dákun kí ló tún wá fẹ́ ń tó fẹ́ gan-an ló pọ̀ gan. màdàmú tọmọ fẹ́ ó pọ̀ nú ayé lóòótọ́ lẹ sọ skul fi ọmọ àti gbọ́ lóòótọ́ lẹ sọ oúnjẹ àti gbọ́ lóòótọ́ lẹ ń raṣọ ẹ̀hún tèmi ní ìbáraṣọ fún lóòótọ́ lẹ ń ra bàtà àti gbọ́ lóòótọ́ lẹ mọ̀ ìgbà tó jẹ́ pé tèyí tó bá jóbìnrin ẹ mọ dèdè ìgbà tí ó ṣe nǹkan oṣù ṣe ẹ mọ̀ àní kí ẹ̀yin gangan lọmọ gangan fẹ́ fún ayé ara rẹ̀ sún ẹ̀yìn ìtọ́jú gẹ́gẹ́ bí ìyá ṣó wà ń bẹ̀ ṣá mo raṣọ fún mo ra bàtà fún mo tọ́jú ẹ̀kọ́ ní kókó gẹ́gẹ́ bí abiyamọ kí ni ìtọ́jú tẹ̀ ń wò. dúkìá
láyé tó fi ilé ọmọ bàjẹ́ ńgbà tá a ṣe wà ń léèwé. àǹtí mi kan bẹ big sister ni mi ò fẹ́ dárúkọ toró ó lè fò fẹ̀rẹ̀ kó lọ wò mí. ó wá ní tá à ń pè ní ibà táífọ́ọ̀dù nígbà náà ṣe é mọ̀ páwo òsì mọ̀ kankan gbà tá àbí kan rí. aṣáàrò wípé àbí cream tí sista lò ló ṣiṣẹ́ tó báyìí lára wọn ní àyẹ̀wò ara sista ṣe fresh àṣẹjẹ̀ ti lọ́nu ara. nígbà tó wá di pé ìyá wọ́lá tó ń dò wọ́n wá sí Ìbàdàn ẹ mọ̀ bí ìyá ṣe rí wọn ní ẹ̀mí mímọ́ Ọlọ́run ayérayé ò kí ló dé bó ṣe funfun. ó dọ̀ hospital ńgbà tí yẹn bá ní wọ́n wo ìsàlẹ̀ ojú lágbájá fìgbà tó kọ́ bá mi ó ti lóyún. wọ́n wà tẹ́lẹ̀ west mọ̀ pé táwọn ìyá wa máa wónú wọ́n wà tẹ́lẹ̀ wọ́n wá wò sàlẹ̀ ojú. nígbà tí wọ́n ní àfìgbà tó mọ ikó bá mi ó ti padà lóyún torí Ọlọ́run àyè bóbi mo bí yín lóbìnrin kí ló dé tó wá bó tí lọ ṣe tẹ́sí wọn ìkọ̀nfọ́ọ̀mù o. nígbà tó di ọjọ́ kejì ìyá ìrò pé yàsù tilẹ̀ fi mọ́ nígbà tó máa di ọjọ́ kejì hospital yá. dókítà kọ̀nfàmù pé ìbà ní pé màmá kò ń ṣoyún àwọn ni ṣé ẹ ti ṣú ọ̀pẹ ẹwọ́ mi dáadáa. tó bá jọmọ ọlọ́mọ ni bí ìyá àbèjì ó ṣe wòlú kọmọ láì dá o. ìyẹn ni ó pè ní àbíamọ gbogbo ọ̀nà yòówù kó ṣe kára aṣọ kára bàtà ká sanwó iléèwé ká ṣe àwọn àbíamọ àwọn ọkùnrin kan bẹ jẹ́ pé wọ́n ní passion ló ní fún ọmọ ju ìyá mi lọ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ó ti ń bá láì lára ó ti gbà ti ń bá láì lára. àwọn àmúyẹ tó tún wá ṣe lẹ́ẹ̀kẹ́ tó kádìí ẹ̀ lẹ́rèé. èmi lọ́kọ́ àmúyẹ tó kádìí gbogbo ẹ̀ lẹ́ẹ̀lẹ́lẹ́yìí o àmúyẹ náà ni wípé ká jẹ́ supporter yes ká jẹ́ akúnilọ́wọ́ ká jẹ́ olùrànlọ́wọ́ yes ọ̀rọ̀ yẹn gangan nìyẹn ká jẹ́ olùrànlọ́wọ́ fáwọn ọkọ wa. lágbára lọ́wọ́ Elédùmarè mi máa ń sọ tí mo máa ń sábà sọ ni máa láwọn ọkọ wò ní dààmú ní fọjọ́ ọlọ́jọ́ lọ ṣùgbọ́n àti jẹ́ kẹ́mi ọkọ àwọn ọkọ wa yóò gùn àtẹ́lẹwọ́ àwọn obìnrin lọ́mọ wa. kí ni máa sọ fún. ṣé ti ẹ̀rọ orílẹ̀-èdè tá a wà àgbáyé tá a bí kí n wulẹ̀ nílé ayé tá a wà yìí gan 50-50 ò sí mọ́. ọkùnrin mi bẹ tó jẹ́ pé ìyàwó kan bá lè gbé 70 kó kárí ọ. ṣùgbọ́n lòun ní ṣàwọn ọkọ tiwa bẹ́ẹ̀ wọ́n tọkọ ṣe ni wọ́n sì mọ tọkọ ṣe títí ọjọ́ alẹ́ ni. ṣùgbọ́n àwa lè ní wọ́n tọkọ ṣe náà káwọn náà wá mọ́ níbí kankan tá a fi ràn wọ́n lọ́wọ́ ó ṣe pàtàkì ó ṣe kókó. ẹni ṣe rán mi iṣẹ́ ni ọ̀dà wọn rán mi sí yín ẹja máa sọ̀pọ́ọ̀tì wọn ẹ̀mí ọ̀làárọ̀. gbére gbogbo yòókù tún di ọjọ́ mẹ́jọ nínú owó ọmọ àìkú tí ṣe baálé ọ̀rọ̀ ẹ mọ̀ pàdúrà náà la máa fi ń ká ẹsẹ̀ rẹ̀ ńlẹ̀. èmi yó. ọyẹ ẹjẹ àtẹwọ àdúrà lágbára láwọ Elédùmarè àní ṣàìsàn a sì ní ṣàìsí àní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ àmọ́ jọkà ní àní jẹ̀ka. oṣù January láwà yìí kò ní já wa dànù. January láwà yìí kó já owó ẹ̀mí gígùn ọmọ àlàáfíà kọjá àánú lèmi àtẹ̀yìn. Olúwa. àwa ń lọ fọ́sẹ̀ yìí ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ni mo sọ lẹ́ẹ̀kan sí. iṣẹ́ lálẹ́ ṣe láyé mi iṣẹ́ lálẹ́ ṣe. títí ọjọ́ mẹ́jọ tèmi àti yín ọmọ láǹfààní àti túnjọ pàdé ara wa ní ìkànnì yìí lórí ètò yìí kan náà tá a pè ní ayé obìnrin pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọ yín Olúwafúnmiláyọ̀ tèmi ọmọ bàbá òye níran aya Animashaun aya wọn lọ́yọ̀ọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ tàtìbà Ìbàdàn ní mí Ìbàdàn níran mi Ìbàdàn tó mẹ́rú ẹrú ẹ̀ mẹ́rú àwa mẹ́rú àfi kó wọn lẹ́rú lójú ogun a pàdé lọ́sẹ̀ ìka tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà èmi ò ní gbọ́kú sí ẹ̀yin náà ò ní gbọ́kú sí mi ẹ mọ̀ jẹ́ tinú ẹyẹ mọ̀ jẹ́ èpo ẹ̀nu ó tún di ọjọ́ mẹ́jọ ẹ ṣe ń tẹ̀ ń gbọ́ ìkànnì ẹ ṣe ń tẹ̀ ń wò wá ẹ ṣe ń tẹ̀ ń like ẹ ṣe ń tẹ̀ ń share ẹ ṣe ń tẹ̀ ń follow wa. Ire o ire kàǹkà. orúkọ tí kú bọ́.